Ìṣe àwọn àpọ́stólì orí 11. Àwọn àpọ́stólì àti àwọn arákùnrin tí ó wà ní Jùdíà sì gbọ́ pé àwọn kèfèrí pẹ̀lú ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù sì gòkè wá sí Jerúsálẹ́mù, àwọn tí ìkọlà ń bá a sọ̀ wípé ìwọ wọlé tọ̀ àwọn ènìyàn aláìkọlà lọ, ó sì bá wọn jẹun. Ṣùgbọ́n Pétérù bẹ̀rẹ̀ sí là á fún wọn lẹ́sẹsẹ wípé, èmi wà ní ìlú Jópa, mò ń gbàdúrà, mo sì rí ìran kan ní ojúran. Ohun èlò kan sọ̀kalẹ̀ bí gọ̀gọ̀wú ńlá tí a ti igun mẹ́rẹ̀ẹ̀rin sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Ó sì wà títí dé ọ̀dọ̀ mi. Mo tẹjú mọ́, mo sì fiyèsí. Mo sì rí ẹran ẹlẹ́sẹ̀ mẹ́rin ayé àti ẹranko ìgbẹ́ àti ohun tí ń rákò àti ẹyẹ ojú ọ̀run. Mo sì gbọ́ ohùn kan fọ̀ sí mi pé, dìde Pétérù, máa pa kí o sì máa jẹ. Ṣùgbọ́n mo dáhùn wípé, àgbẹ̀dọ̀ Olúwa, nítorí ohun èèwọ̀ tàbí aláìmọ́ kan kò wọ ẹnu mi rí láé. Ṣùgbọ́n ohùn kan dá mi lóhùn lẹ́ẹ̀kejì láti ọ̀run wá pé, ohun tí Ọlọ́run bá ti wẹ̀nù, ìwọ má ṣe pè é ní èèwọ̀. Èyí sì ṣe ní ẹ̀rìn mẹ́ta, a sì tún fa gbogbo rẹ̀ sókè ọ̀run. Sì wò lójú kan náà, ọkùnrin mẹ́ta dúró níwájú ilé tí a gbé wà, tí a rán láti Kẹsàríà sí mi. Èmi sì wí fún mi pé kí èmi kí ó bá wọn lọ, kí èmi má ṣe kọminú ohunkóhun. Àwọn arákùnrin mẹ́fà wọ̀nyí sì bá mi lọ. A sì wọ ilé ọkùnrin náà. Ó sì sọ fún wa bí òun ti rí áńgẹ́lì kan tí ó dúró ní ilé rẹ̀, tí ó sì wí pé, ránṣẹ́ lọ sí Jópa, kí o sì pe Síméónì tí àpèlé rẹ̀ jẹ́ Pétérù, ẹni tí yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa èyí tí a ó fi gba ìwọ àti gbogbo ilé rẹ là. Bí mo sì ti bẹ̀rẹ̀ sí sọ, Ẹ̀mí Mímọ́ sì bà lé wọn gẹ́gẹ́ bí ó ti bà lé wa ní àtètèkọ́ṣe. Nígbà náà ni mo rántí ọ̀rọ̀ Olúwa bí ó ti wí pé, Jòhánù fi omi baptisi nítòótọ́, ṣùgbọ́n a ó fi Ẹ̀mí Mímọ́ baptisi yín. Ǹjẹ́ bí Ọlọ́run sì ti fi irú ẹ̀bùn kan náà fún wọn tí ó fi fún àwa pẹ̀lú nígbà tí a gba Jésù Kristi Olúwa gbọ́, ta ni èmi tí èmi ò fi lè dè Ọlọ́run ní ọ̀nà? Nígbà tí wọ́n sì gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n pa ẹnu wọn mọ́, wọ́n sì yin Ọlọ́run lógo wípé, ǹjẹ́ Ọlọ́run fi ìrònúpìwàdà sí ìyè fún àwọn kèfèrí pẹ̀lú? Nítorí náà, àwọn tí ó tú káàkiri ní ti inúnibíni tí ó ṣẹ̀ ní ti Stẹ́fánù, wọ́n rìn títí dé Fẹ́níkè àti Kíprù àti Áńtíókù. Wọn kò sì sọ ọ̀rọ̀ náà fún ẹnìkan bí kò ṣe fún kìkì àwọn Júù. Ṣùgbọ́n àwọn kan ń bẹ nínú wọn tí í ṣe ti ará Kíprù àti Kírénì. Nígbà tí wọ́n dé Áńtíókù, wọ́n sọ̀rọ̀ fún àwọn Hélènì pẹ̀lú, wọ́n ń wàásù Jésù Olúwa. Ọwọ́ Olúwa sì wà pẹ̀lú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó gbàgbọ́ yí padà sí Olúwa. Èyí wọ́n sì dé tí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù. Wọ́n sì rán Bánábà lọ títí dé Áńtíókù. Ẹni tí nígbà tí ó dé tí ó sì rí oore ọ̀fẹ́ Ọlọ́run, ó yọ̀, ó sì gba gbogbo wọn níyànjú pé pẹ̀lú ìpinnu ọkàn ní kí wọn kí ó máa fi ara mọ́ Olúwa. Nítorí òun jẹ́ ènìyàn rere, ó sì kún fún Ẹ̀mí Mímọ́ àti fún ìgbàgbọ́. Ènìyàn púpọ̀ ni a sì kà kún Olúwa. Bánábà sì jáde lọ sí Tásù láti wá Sọ́ọ̀lù. Nígbà tí ó sì rí, ó mú wá sí Áńtíókù. Ó sì ṣe fún ọdún kan gbáko ni ó fi ń bá ìjọ péjọpọ̀, tí wọ́n sì kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtíókù ni a sì kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn ní Kìrìsìtẹ́nì. Ní ọjọ́ wọn ni àwọn wòlíì sì ti Jerúsálẹ́mù sọ̀kalẹ̀ wá sí Áńtíókù.
nígbà tí ọ̀kan nínú wọn tí a ń pè ní Ágábù sì dìde, ó ti pa ẹ̀mí sọ pé èèyàn ńlá yóò mú ní gbogbo ayé, èyí tí ó sì ṣe ní ọjọ́ Kladiu Kesari. Àwọn ọmọ ẹ̀yìn sì pinnu olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti tó láti rán ìrànlọ́wọ́ sí àwọn arákùnrin tí ó wà ní Jùdíà. Èyí tí wọ́n sì ṣe, wọ́n sì fi ránṣẹ́ sí àwọn àgbà láti ọwọ́ Bánábà òun Sọ́ọ̀lù.